أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمدا يوافي نعمه ويكافي مشده ويدافي لكامه وما شاء له لا قوة إلا بالله علي العظيم صلى الله على محمد. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ìkí àti ìgẹ̀kọ́ ló bá aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad wájú nù díì àti gbogbo àwọn aládùúgbò tí wọ́n ṣe dáadáa nígbà tí Ànábì Muhammad ń bẹ láyé ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run kó lọ rí mọ́ bá wọn. jàmá abára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó jẹ́ kí Ramadan kó sojú wa bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi. ó tún wá wu Ọlọ́run ọba nínú àánú rẹ̀ Ọlọ́run tún ní ká ṣe ìgúnlẹ̀ rẹ̀ pẹ̀lú alihamdulilayi. àmọ̀rún fáyọ̀ bí ó sọ pé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a kí Ọlọ́run ọba tó ní wá ọba tó ṣiṣẹ́ wa kù ọba tó tún dá ẹ̀mí wa sí tó tún fi rí ẹ̀yìn Ramadan náà abẹ́lẹ́ ọba nínú àánú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Ramadan kó wọ́n ṣàṣe fún wa nínú ọ̀rọ̀ àtayọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni ká ṣe láyé bí akiri la hawla wala quwwata illa billahi al-azim. nígbà tó lè wá ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an bisimilahi rahmanir rahim alukur'an ni wa huwa alladhi ja'ala al-layla wa an-nahara hilfatan liman arada an yazakara aw arada an shukura wa huwa alladhi ja'ala al-layla wa an-nahara. Olúwa ní èmi Ọlọ́run Ọba èmi ni mo gbé òru wọnú ọ̀sán ni mo tún gbé ọ̀sán wọnú òru èmi ni mo ṣí òru fún yín ní àsìkò tẹ́ fi mọ́ rántí èmi Ọlọ́run láti mọ́ tọrọ oore níwájú èmi Ọlọ́run Ọba ẹrú bá ti ń jí àìsùn sàárì Ramadan. Olúwa tún wá ní èmi Ọlọ́run Ọba náà ni mo tún wá sí ọ̀sán fún yín láti mọ́ ṣe kíni láti mọ́ fi ṣe ìdúpẹ́ níwájú àwọn Ọlọ́run Ọba lórí oore tá a bá ṣe fún yín tẹ́ ẹ bá lè jẹ́ ẹni tí yóò lè ronú lórí oore tá a ṣe fún yín tẹ́ lè dúpẹ́ rẹ̀. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد أن يشكر. Olúwa lọ́sàn-án wà fún yín láti máa ṣèdúpẹ́ fẹ́mi Ọlọ́run Ọba láti máa fi rántí oore mi tẹ́ máa dúpẹ́ rẹ̀ lọ́sàn-án gan tẹ́ máa gbára yílẹ̀ tẹ́mi Ọlọ́run bá sọrí fún yín pé ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tàbí tí wọn náà lè rò tó lè dánú rẹ rò fúnra lára rẹ nínú ilé rẹ tí wọn náà lè máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó kí ọba tó ní ó kí ọba tó sọ ẹ kù. Akíra wa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba náà Ọlọ́run Ramadan eléyìí tá a ṣe tán yìí mọ̀ ṣe ní ọ̀kan tó kù tá a ṣe láyé bí akíri la hawla wala quwwata illa billahi al-azim. ẹ̀kọ́ tí Ramadan náà wá kọ́ wa jàmá ẹ jẹ́ ká mọ̀ ṣiṣẹ́ tọ́ ká dẹ̀ mọ̀ ṣiṣẹ́ lórí rẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní la khayyumin hadikum ata yuhibba li akhihi ma yuhibbu li nafsi. lára ẹ̀kọ́ tí a kọ́ nínú Ramadan nìyẹn o بالله يوم نديكم حتى يحب لأخيه ما يحب لنفسه. kó tó lè pera rẹ ní pé kó tó sọ pé ìwọ yìí ó jẹ́ olùgbàgbọ́ òdodo sọ́lọ́run Ọba ó jẹ́ olùgbààwẹ̀ ó jẹ́ olùtẹ̀lé tọ́lọ́run Ọba ó jẹ́ olùtẹ̀lé ti àṣẹ Ọlọ́run Ọba ó ní láti jẹ́ wípé ntọ́ ọ̀fẹ́ fúnra rẹ ní ti dáadáa ìfẹ́ tó ní síra rẹ kó o dẹ̀ nírú ìfẹ́ bẹ́ẹ̀ náà sí ọmọlàkejì rẹ bẹ́ẹ̀ láti lè fi wá gbà pé tọ̀ náà làwọn Olúwa ní Ànábì ní Ọlọ́run fi gbà ọ́ gbọ́ ní olùgbàgbọ́ òdodo sí Ọlọ́run lọ́lọ́run fi gbà ọ́ gbọ́ ní olùbẹ̀rù Ọlọ́run Ọba lódodo. ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀kọ́ tá a kọ́ ní Ramadan ni pé ká nífẹ̀ẹ́ ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa náà ni Ànábì Muhammad náà sọ fún wa yìí. tọ́ ọ wá kù sọ́wọ́ wa ẹ̀kọ́ tá a kọ́ náà ẹ má jẹ́ kó yòrò mọ́ wa lára aṣọ funfun láti wọ̀ báyìí nínú oṣù Ramadan tá a tó fi ṣègúnlẹ̀ àti wọṣọ funfun ẹ má jẹ́ ká tún máa kó àbàwọ́n ọwọ́ wa ká tún máa fi yí aṣọ àlà tó ti wà lára wa ọlọmọṣà wa dún tẹnì kọ̀ọ̀kan wa bí akiri la hawla wala quwwata illa billahi al-azim. èyí tá a bára wa sọ yìí ọlọmọṣẹ ní balẹ̀jọ burú fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọmọṣà wa dúró tì wá. Ìmáàmù Ṣáfì ó tún bá wa sọ̀rọ̀ náà Ìmáàmù Ṣáfì ní tẹ́bùgì najata walam tasluki tariqata iná safinata la tẹ̀ríjù aláyábáṣí. ó ní wọ́n tó bá fẹ́ kọ́ lọ́hún ó ṣe dáadáa fún ẹ àwọn àṣẹ tọ́lọ́hún bá pa ẹ́ láṣẹ o gbọ́dọ̀ mọ pé ìwọ rẹ̀ kọ́ mọ́ tẹ̀lé bó ti lè wulẹ̀ kó rí o gbọ́dọ̀ mọ tẹ̀lé ìwọ Ọlọ́run lára rẹ̀ o gbọ́dọ̀ mọ tẹ̀lé àṣẹ Ọlọ́run Ọba lára rẹ̀ ìlò fi lè bọ́ sí ojú ọ̀nà àwọn ẹni rẹ̀ níwájú Ọlọ́run. tẹ̀bùgì najata walam tasluki tariqata iná safinata la tẹ̀ríjù aláyábáṣí. ọlọ́mọṣà wa gba ní bàdà fẹ́ni kọ̀ọ̀kan wa
bí akíní la hawla wala quwwata illa billahi alil azim. ìkànnì tá a ti ń bára wa sọ̀rọ̀ yìí òun náà ni àwa kọ́ni ìkànnì àwa kọ́ni worldwide online radio lágbé ń bára wa sọ̀rọ̀ yìí àjọjẹ́ ọdún bẹ́ẹ̀ nìkan ò bá ní tọ́ ọlọ́mọṣà wa gbà níbàdà fún wa. ẹni tó jẹ́ bàbá wa tí wọ́n jẹ́ olùdarí iléeṣẹ́ rédíò yìí òun náà ni bàbá wa Aníyìkáyé Ìdòwú Jẹ́gẹ́dẹ́ Òtòǹpòrò bàbá ewì lẹ́sà ọkọ ìyá wa ọmọsàlẹ́wà Àbẹ̀kẹ́ ọlọ́mọyẹ yìí ní sáà o ọba tó ti ń ba yín mọ̀ ṣe àkọ́mọ̀ ṣe látọ̀dọ̀ ọlọ́run túbọ̀ wọn bá túbọ̀ fífún yín ọlá Ànábì Muhammad ọlá kúnlá fọyà kúnnà ọlọ́run olúwa mọ̀yẹ yín sáà jẹ́ kó túbọ̀ kó jẹ́ kó tó tóbi jù báyìí lọ jẹ́ kó túbọ̀ tó dáa jù báyìí lọ gbogbo àwọn jẹ̀mọ́ ẹnìkọ̀ọ̀kan náà ọlọ́jẹ́ kó túbọ̀ mọ́ dáa sí fẹ́ ẹnìkọ̀ọ̀kan ọlá Ànábì Muhammad gbogbo tí wọ́n ń jẹ́ àwọn akọni ilẹ̀ Yorùbá náà tó ń jẹ́ association lápapọ̀ ọlọ́mọṣà wa dúró ti ẹnìkọ̀ọ̀kan wa ẹgbẹ́ náà ọlọ́mọdé ó fọmọ́ bàbá wa Òtòǹpòrò lórí ọlọ́mọdé kíjọ náà túmọ̀ wọn lórí ọlá kúnlá fọyà kúnnà ọlọ́run bí akíní la hawla wala quwwata illa billahi aliyil azim. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. فسبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي الكريم.